àmbásàlà kọjá ò tí ì dá ẹtún ká lọ ránṣẹ́ pé agara bí awú àmbásàlà kọjá a ò tí ì dá ẹtún lọ ránṣẹ́ pé agara bí awú wàhálà ń kànlẹ̀kùn ọmọ Nàìjíríà ẹ jẹ́ afura jẹ́jẹ́ ni wèrè jókòó kẹ́ ẹ tó fẹ́ máa lọ fà lọ́yàn o gbogbo ẹ̀yin ọmọ Nàìjíríà gbogbo ẹni tó bá mọ ojú pírẹsidẹ́ǹtì wa ẹ bá wa sọ fún wọn àkú déédéé wòye gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ẹ káàbọ̀ sí ìkànnì yìí níbi tí a ti ń ṣe ètò lọ́kan òjọ̀kan mo tún ti dé lónìí lórí ọ̀rọ̀ ìkìlọ̀ ìkànnì Atẹnujọ TV ilẹ̀ tí ń gbọ́ wa Atẹnujọ ni orúkọ mi a ní àmbásàlà kọjá ò tí ì dá wọ́n mọ̀ tó ti lọ ránṣẹ́ pé agara bí awú ọ̀tọ̀ lèyí tá ń bá rán ní orílẹ̀-èdè wa Nàìjíríà gbogbo alágbọ́ bó ṣe ń lọ gbogbo alágbọ́ nǹkan tó ń ṣẹlẹ̀ báyìí ní ti Niger Republic. Alhaji gani na ka gab da huta yanzu haka inda take ci da kana ci kaga bannar da ake yi motocinsu Alhaji ka dai ganta ga tana ci. Obi iná ṣe ń jó mọ́tò òbí wọn ṣe ń. A mọ̀ pé nínú ECOWAS àwa ni wọ́n fi ṣe olórí gẹ́gẹ́ bí Giant of Africa ṣùgbọ́n àwọn bàbá wa wọ́n pa òwe wọ́n ní mọ̀jà mọ̀sálà máa kíkanjú lógun ẹ wò eléyìí tí ẹ fẹ́ lọ fọwọ́ fà wá yìí ẹ má jẹ́ á lọ fèrú fọn náà o ìjọba Nàìjíríà kẹ́ ẹ mọ́ gbọ́ ogun tó ń jà wá lábẹ́lé ìyẹn ń bẹ níbẹ̀ a ní ogun lóríṣiríṣi tó ń jà wá eléyìí tí àwọn ọmọ ogun wa ní Nàìjíríà tí wọn ò tí ì ṣẹ́ eléyìí tó jẹ́ ogun abẹ́lé tiwa lọ́tọ̀ kó tó wá di wípé a tún wá fẹ́ lọ fa ìpèníjà míì látòde wá èyí ni mo fi pa á lòwe wípé à ń bá sàlàkọjà ò tí ì dá a fẹ́ lọ ránṣẹ́ pé agara bí awú bí a bá wò ó láti bí ọ̀pọ̀lọpọ̀ ọdún sẹ́yìn ni a ti ń ja ogun Boko Haram nílẹ̀ yìí tí a ò tí ì ríṣẹ́ ní ọ̀pọ̀lọpọ̀ ìgbà sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ ìjọba sẹ́yìn ó ní a ti ń ja ogun àwọn bandit tí a ò tí ì ríṣẹ́ ogun àwọn ISWAP àti àwọn jàǹdùkú lóríṣiríṣi ó wà ń bẹ̀ tí a ò tí ì ríṣẹ́ àmbásàlà kọjá a ò tí ì ṣẹ́gun a tún wá ní ká lọ ránṣẹ́ pé agara bí awú ebi ń pa ọmọ Nàìjíríà látara wípé àwọn bandit àwọn Boko Haram wọ́n ti lé àwọn àgbẹ̀ kúrò lóko ní àwọn tí wọ́n ń dá oko tí ọmọ Nàìjíríà ń jẹ wọ́n ti lé wọn kúrò lóko ó di wípé oúnjẹ wa di ọ̀wọ́n gógó àwọn tí wọ́n ń ṣe àgbẹ̀ wọn ò rí mú mímọ́ látara wípé àwọn bandit àwọn Boko Haram àwọn kidnappers wọn ò jẹ́ wọn ó gbádùn síbẹ̀ lẹ́tún wá fẹ́ kó ọmọ ogun lọ láti lọ pe àwọn ọmọ ogun ìlú òkèèrè níjà wá sí Nàìjíríà ìjọba Nàìjíríà gbogbo ẹni tó bá mojú ìjọba Nàìjíríà ẹ bá wọn sọ̀rọ̀ wípé ẹ má jẹ́ ká lọ fa wèrè lọ́yàn jẹ́jẹ́ ni wèrè jókòó ẹ má jẹ́ ká lọ fà lọ́yàn o jẹ́jẹ́ la jókòó wa tá à ń mu gàrí jẹ́jẹ́ látara ẹ̀rí nǹkan jẹ gbogbo mẹ̀kúnnù Nàìjíríà ẹ jẹ́ ká panupọ̀ ká bẹ ìjọba wa kí wọ́n má lọ fa okùn gbọlọgbọlọ wálé wá bá wa kí wọ́n má fa ogun sí wa lọ́rùn Olódùmarè ò ní jẹ́ arógun ẹ lọ wo tí ojú wọn rí ní Ukraine gbogbo ibi tí ogun ti ń jà káàkiri ẹ lọ wo bẹ̀ ogun kò dàbí iyán ogun ò dàbí ẹ̀kọ o
bí a bá rò pé agbára wa máa ká wọn bágbára wọn ò bá ká wọn mọ́ ẹ má dá wàhálà sílẹ̀ sí ọmọ Nàìjíríà kò síbi tá a fẹ́ sá lọ. ìkìlọ̀ pàtàkì fún àwọn ìjọba Nàìjíríà lélẹ́yìí gbogbo ẹni tó bá mójú ìjọba wa ẹ bá wa wí fún wọn. wọ́n ní ogun àwítẹ́lẹ̀ kì í para tó bá gbọ́n arọ tó bá gbọ́n ni o. bí ogun bá dé àwọn ọmọọgbà tí ó wọlé bòrú ni bọ́sàn ni níbi tí bàbá ò ti ní mọ ọmọ tí ọmọ ò ní mọ̀ ìyá ẹ̀ mọ́. ìjọba Nàìjíríà ẹ bá a ṣe làákàyè wọ́n ní mọ̀jàmọ̀sálà á máa kíkanjú lógun àwọn ò sọ pé kẹ́ ẹ mọ̀ kó ọmọ ogun lọ́wọ́ ṣùgbọ́n ẹ bá wa fọgbọ́n ṣe o tí ò ní fa ogun sí ọmọ Nàìjíríà lọ́rùn kò síbi tí a fẹ́ sá lọ. nínú àìríjẹ àìrímu tí àwọn tó ń dá wàhálà sí Nàìjíríà lọ́rùn eléyìí ogun tá à ń rán lábẹ́lé ogun àwọn Boko Haram ogun àwọn bandits ogun àwọn eléyìí sì wà tí ó ń jà wá lógun tẹ́lẹ̀ tó dá àìríjẹ àìrímu sí wa lọ́rùn tó jẹ́ pé àwọn àgbẹ̀ ò rí bí ṣiṣẹ́ oko mọ́ tó wá jẹ́ wípé àwa fúnra wa àtúnfẹ́ lọ fọwọ́ fa ogun míì síra wa lọ́rùn. màá rọ̀ wá gbogbo ẹ̀yin ìjọba tí ẹ jẹ́ Nàìjíríà wa ẹ dákun dábọ̀ ẹ bá wa bá àwọn ìjọba wa ẹ bá wa bá olórí wa sọ̀rọ̀. àwọn ọmọ ogun tí wọ́n fẹ́ kó lọ sí Niger Republic kí wọ́n rò pẹ́ méjì kí wọ́n bá wa ṣe làákàyè lórí ẹ̀ nítorí wípé bá a bá rò pé a lè dá wọn mú bí èsúró bá pàdídà tó ńlájá wàhálà ni ó ṣẹlẹ̀ o. àmọ̀ràn pàtàkì rí láti ẹnu àtẹnuwíjọ sí ìjọba Nàìjíríà gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ẹ bá wa share rẹ̀ fún wọn o ẹ bá wa kì wọ́n nílọ̀ wípé kí wọ́n má dá ogun bọ Nàìjíríà lọ́rùn kò síbi tí a fẹ́ sá lọ. gbogbo àwọn tó yẹ kí wọ́n gbìjà wa nísìnyí kálukú wọn níbi tí wọ́n fẹ́ sá lọ o owó tiwọn ni wọ́n ń dù àpò ara wọn ni wọ́n ń dù bí wọ́n bá ń jà wọ́n ń jà nítorí ara wọn ni púpọ̀ nínú wọn ni wọ́n ní fly jet tí wọ́n fi sá lọ. èmi ò ní ìwọ tó ń gbọ́ mi náà ò ní o. ẹ bá wa bẹ̀ wọ́n ẹ bá wa rọ̀ wọ́n kí wọ́n ṣe làákàyè láti má kó Nàìjíríà sí wàhálà kí wọ́n má kó ọmọ Nàìjíríà sí yọ́ọ́yọ́ látara wípé màjà mọ̀sá làá máa kíkanjú lógun. ogun èyí tá à ń bá yí lábẹ́ ilé wa ẹ jẹ́ ká ṣẹ̀ná. àwọn Nàìjíríà army àwọn Nàìjíríà soldiers wọ́n ń gbìyànjú wọ́n ń ṣiṣẹ́ takuntakun ọ̀pọ̀lọpọ̀ wọn ní ẹ̀mí wọn ti bọ́ látara ogun abẹ́ ilé tá à ń jà ogun látọwọ́ àwọn ISWAP ogun àwọn Boko Haram ogun àwọn bandit ogun àwọn armed robbers lóríṣiríṣi. ṣùgbọ́n bí a bá tún ní ká lọ ránṣẹ́ pé agara bí awú eléyìí ò ní fi wá lọ́kàn balẹ̀ láti ṣẹ́gun inú ilé mọ́ o kógun ọmọ wa pọ̀ jù wá lọ. gbogbo ìjọba Nàìjíríà olórí wa President Tinubu abẹ̀yìn ẹ bá wa ẹ má jẹ́ ká lọ fi ọwọ́ fa ogun míì wá sí Nàìjíríà o. gbogbo àwọn òyìnbó tẹ̀ ń wò gbogbo àwọn foreign countries tẹ̀ ń wò tí wọ́n fẹ́ tì wá tira wa tí wọ́n fẹ́ forí wa gbára wa yìí ẹ jẹ́ ká ṣe làákàyè pẹ̀lú wọn. Áfíríkà wọ́n ní ká lọ kó ọmọ ogun wá ká dá ọmọ ogun jọ ọmọ ogun wo làwọn kó wá nígbà tó bá sì di wàhálà tán àwọn fúnra wọn àwọn ni wọ́n máa jẹ ológògòrò kí ó lè bá wa borí wa kí ó lè bá wa máa kó ọrọ̀ ajé wa lọ sọ́dọ̀ wọn. ẹ jẹ́ ká ṣe làákàyè gbogbo ojú tó ń wò mí etí tó ń gbọ́ mi ẹ bá mi share rẹ̀ fún àwọn tí kò gbọ́ mi lásìkò yìí bá mi share rẹ̀ fún gbogbo àwọn èèyàn wípé ẹ jẹ́ ká share rẹ̀ kó kan àwọn ìjọba wa wípé àti mu gàrí wa jẹ́jẹ́ kí wọ́n má dá wàhálà sí wa lọ́rùn hílà hílo kíjokíjo ká mọ̀ máa sákiri ní Nàìjíríà o. ogun eléyìí tá à ń bá yí a ò tí ì ṣe débi wípé a ó tún lọ ránṣẹ́ pé ogun míì níta. gbogbo ẹ̀yin ìjọba wa gbogbo ẹ̀yin tẹ́ wà ní house bí ẹ bá ń jà fún ara yín ẹ máa jà fún aráàlú o. nítorí wípé wọ́n ní bí a ò bá tètè fi epo kékeré kó jàgá kó tó di epo olówó iyebíye mọ́ wa lọ́wọ́ kó tó di wípé ohun tí agbára ò ní ká mọ́ ẹ má lọ fa okùn wàhálà okùn gbọlọgbọlọ míì wàá bá wa ní Nàìjíríà ìjọba wa. ẹgbọ́n tí ẹ̀mí ń sọ Bọ́lá Tinubu president Nàìjíríà gbọ́n tí ẹ̀mí ń sọ ìkànnì Àtẹnuwíjọ́ TV ilẹ̀ tí ń gbọ́ mi títẹ́ tó bá mi pàdé lórí àkọ́tún ètò ẹ bá mi share program ẹ kẹ́sì bá mi like ẹ ìná ò ní tán owó yín ó dìgbà.